adájọ́ mọ́tàsé asọ̀rọ̀mọ́yẹ̀ bọ́bá sọnù ẹja wá wọn akanda lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ mọ́ kí níbikíbi tẹ bá ti láǹfààní láti mọ gbọ́ mi láti mọ wò mí jákèjádò àgbáńlá ayé Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV nbí tá a ti ń ka àyọkà olóyin òun náà la tún bọ́ sí láìpọ̀ sẹ̀sẹ̀ ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé orí kẹfà ni mo sì lérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ ọ̀gbìn rọ́bà aago mẹ́wàá kù ìṣẹ́jú méjì ó kù ìṣẹ́jú kan ní Akíndé ilé olóyè Ajéfámákinwá bó ti ń wọlé olóyè rọra wo aago ó sì mí orí láì sọ̀rọ̀ lọ́nà yìí ló fi ìdùnnú rẹ̀ sí akínhàn fún dídé lákòókò àwọn èèyàn ńlá bíi olóyè Ajé ọwọ́ wọn máa ń dí wọn kì í fẹ́ kí ẹnikẹ́ni fi àkókò àwọn ṣòfò nípa sísá ìdí lásìkò bó sì ti jẹ́ pé Sàràkí ènìyàn ní Akin pàápàá kì í pẹ́ dé débi tí yóò fi máa tọrọ gáfárà olóyè fi tayọ̀tayọ̀ kí Akin káàbọ̀ Akin dúpẹ́ fún ìnáwó àlejò tó ṣe níjọ́wọ́ ní ìyẹn ìjẹta ńgbà tí wọ́n wá fi bọ́ọ̀lù orí tábìlì sí eré ìnàjú nínú ọgbà olóyè náà eré náà sara lóore Akin ló ń sùn gbádùn ìrálẹ̀ ọjọ́ náà ju àtẹ̀yìnwá lọ inú olóyè sì dùn wípé ohun tí jẹ́ okùnfà oorun àsùngbádùn fún ọmọlàkejì òun wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí Akin torí rẹ̀ wá olóyè ṣàlàyé wípé ọmọ ọdún mọ́kàndínlógójì ní òun ìlú Wákàjáyé wọ́n ti bí òun bàbá òun ni olóògbé Àsàmú Fámákinwá kí Ọlọ́run ọdẹlẹ̀ fún ìyá òun sì ni Ọlábọ̀ọ́pọ̀ Fámákinwá tóun náà ti rèwàlẹ̀ àṣà ní ìwọ̀n 20 ọdún sẹ́yìn. Akin béèrè ẹ jọ̀wọ́ o olóyè kí ló mú yín yan ọ̀gbìn rọ́bà láàyò mo wòye pé ilẹ̀ yín dára fún ọ̀gbìn kòkó àti ọ̀pẹ kí ló wá dé tó fi jẹ́ pé rọ́bà lẹ́yàn láàyò. Olóyè ṣàlàyé rọ́bà ṣẹ̀gbọ́n kòkó ó sì ṣẹ̀gbọ́n ọ̀pẹ kí ni wọ́n fi kòkó ṣe wọ́n fi kòkó ṣe ṣokoléètì oúnjẹ àwọn òyìnbó ni èèyàn mélòó ní jẹ ṣokoléètì ní Nàìjíríà lẹ́yìn yẹn wọ́n ń lọ kòkó sínú agolo fún sísẹ́mu bíi tíì síbẹ̀ èèyàn mélòó ní fi ẹ̀kọ́ gbígbóná sílẹ̀ tí wàá mu tíì nígbà kan rí èso kòkó ní òwò tí wọ́n ná ní ilẹ̀ Mẹ́síkò ṣùgbọ́n ìyẹn ò rí bẹ́ẹ̀ mọ́ lónìí ọ̀dà ìnú dúró ńgbà tí ìránṣẹ́ gbé ìgò ọtí bíà tútù wá fún Akin olóyè ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ lẹ́yìn tí ìránṣẹ́ náà ti kó lọ́dọ̀ wọn ṣùgbọ́n wo rọ́bà kò sí mọ̀ ní rọ́bà láwùjọ wa a ò lè gbé ìgbé ayé ní ọjọ́ kan láì lo rọ́bà tàbí ohun tí a fi rọ́bà ṣe rọ́bà la fi ṣe táyà àti túùbù tí ń bẹ lẹ́sẹ̀ mọ́tò píjó rẹ̀ bó sì jẹ́ pé sùúrù lérè lẹ́nìkan sì wà tí Ọlọ́run ò tí ì ṣògo àti ra mọ́tò fún síbẹ̀ yóò wọ mọ́tò èrò tàbí takisí láti débi tí ń lọ táyà àti túùbù tí ń bẹ lẹ́sẹ̀ mọ́tò èrò àti takisí rọ́bà la fi ṣe àáfi rọ́bà ṣe bèbí àti oríṣiríṣi àwòrán ẹyẹ ẹranko ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ìṣeré ọmọdé tó bá sì jẹ́ fífètò sọmọ bíbí ni rọ́bà ò gbẹ́yìn. Akin jẹ́rìí sí ọ̀rọ̀ rẹ̀ ó ní mo fi owó àti ọmọdé ọ lẹ́nu olóyè mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ lẹ́yìn ni o kì í ṣe ọkọ̀ tí ń rìn nílẹ̀ nìkan ní lo ohun èlò tá a fi rọ́bà ṣe èròjà ọkọ̀ ojú òfurufú tí wọ́n ń pè ní atúnyìnyín ká òun ni kì í jẹ́ kí ìdí yìnyín gbá ìyẹ́ ọkọ̀ òfurufú lójú sánmọ̀ rọ́bà ni wọ́n fi ṣe èròjà yìí sára ọkọ̀ òfurufú olóyè dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà ó tún ṣe ìtòlẹ́sẹẹsẹ àwọn ọ̀nà tí rọ́bà gbà wúlò fún ènìyàn lónìí ó wí pé à ń fi rọ́bà bo àwọn wáyà tẹ́ẹ́rẹ́ tí ń ṣàtọ́kùn iná mọ̀nàmọ́ná láti dáàbò bo ẹni tó bá di wáyà náà mú à ń fi rọ́bà ṣe àtẹ́lẹsẹ̀ bàtà aláwọ̀ láti dín òtútù kù àti láti dáàbò bo ènìyàn tó bá ṣèṣì tẹ wáyà iná mọ̀nàmọ́ná mọ́lẹ̀ okùn oníhò tí a fi rọ́bà ṣe la fi fa omi láti bomirin ọgbà ewébẹ̀ àti àwọn ọ̀gbìn mìíràn gbogbo a sì tún fi rọ́bà sí ẹní ìnusẹ̀ sí ẹnu ọ̀nà ilé àti sí ibi ìgbẹ́sẹ̀lé nínú ọkọ̀ fàájì àti lẹ́ǹsì ẹní àtẹ́ẹ̀ka onírọ́bà fún ọ̀ṣọ́ inú ilé olóyè dá ẹnu dúró àrùn tó ṣe mosúndàgbà ẹni pé ó ṣe olóyè ń jí túbọ̀ mú Akin wò túbọ̀ mú dúdú kirikiri tó sì gún régé Akin dá sọ̀rọ̀ nínú ọkàn rẹ̀
agbọ́ tí mo sọ tọ́jú obìnrin èwo ni kí ọkùnrin ó tún máa túbọ̀ mú ọkùnrin ẹgbẹ́ rẹ̀ wò ṣùgbọ́n gbólóhùn kan ṣoṣo lọ́jáde ó ní akíkà ìyẹn fún olóyè ní ìṣírí láti túbọ̀ tẹra mọ́ ìtòlẹ́sẹẹsẹ àwọn ọ̀nà tí rọ́bà gbà wúlò. ó ní rọ́bà la fi ń ṣe bọ́ọ̀lù tọmọdé àti àgbàlagbà ń gbá fún ìdárayá àtúnfi rọ́bà ṣe bàtà tí àwọn eléré ìdárayá ń lò àtúnfi rọ́bà ṣe àwọn bàtà òjò àti bàtà aláwọ̀ débàdé tá a fi ń ṣiṣẹ́ nínú òjò. rọ́bà náà la fi ṣe ẹ̀wù tí àwọn alúwẹ̀ ń wọ̀ lọ sísàlẹ̀ omi òkun. ju gbogbo rẹ̀ lọ à ń fi rọ́bà ṣe ìpàwérẹ́. látinú iṣẹ́ ìpàwérẹ́ yìí ni rọ́bà ti gba orúkọ rẹ̀. akínbèrè báwo olóyè ajé ṣàlàyé wípé lọ́dún 1735 ọ̀gbẹ́ni Saheed Kondamaino arìnrìnàjò ọmọ ilẹ̀ Faransé ó mú rọ́bà bọ̀ láti ilẹ̀ Mexico wá sí ilẹ̀ Faransé àti àwọn ará Mexico ni o àti àwọn ará ilẹ̀ Faransé ni o wọ́n kì í pe èròjà yìí ní rọ́bà nígbà náà. orúkọ tí wọ́n máa ń pè ní oje igi ẹlẹ́kún nítorí oje tó ń jáde lára igi rọ́bà lójú tiwọn ó dàbí omijé oníwàrà tó ń jáde lójú ẹnìkan tí ń sunkún. ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì kan Joseph Pírísílì ńlọ kọ́kọ́ ṣàkíyèsí wípé rọ́bà máa ń pa ohun tá a fi lẹ́ẹ̀dì kọ sára ìwé rẹ́ kúrò. píparẹ́ yìí tó ń jẹ́ rọ́b lédè Gẹ̀ẹ́sì ní ìpìlẹ̀ fún orúkọ náà ní ìpìlẹ̀ orúkọ rọ́bà lédè Gẹ̀ẹ́sì èyí tó túmọ̀ sí ohun tí ń pa ìwé kíkọ rẹ́ tàbí ìpàwérẹ́ kúkúrú. èyí ṣẹlẹ̀ lọ́dún 1770. àkínní ó dùn mọ́ mi láti mọ bá ìtàn rọ́bà lọ báyìí láti mọ ìtàn rọ́bà báyìí. ṣùgbọ́n ohun tí mo tún fẹ́ béèrè ni pé nínú gbogbo àwọn ohun tí a kà sílẹ̀ tá à ń fi rọ́bà ṣe èéṣe tó fi jẹ́ pé táyà ni olóyè yàn láàyò láti máa fi rọ́bà tiẹ̀ ṣe. béèrè yìí fa ìrìn yọ lẹ́nu olóyè ajé. ó ní dìí ṣé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. bóyá ikú ti pa kíkanjú tó wà nínú ilé wọn ni ìdí tí mo fi yan táyà láàyò nìyí o. bàbá mi tó ti di olóògbé Àsàmú Fámákinwá kọ́lọ́hún ọba ọdẹlẹ̀ fún oníṣòwò táyà ni táyà kẹ̀kẹ́ ló sì máa ń tà ní ojú ọjà lókè níbẹ̀ yẹn. àtàpátá dìde ní mí. bàbá mi kì í ṣe olówó kì í ṣe oníṣòwò pàtàkì tàbí aládàá ńlá. ó ń ta wóróbo àwọn wòsíwòsì bí òwú àtùpà ìkótí abẹ́rẹ́ ọkọ́ ẹ̀rúkọ́ àdá àti táyà fún kẹ̀kẹ́. ṣùgbọ́n táyà yẹn ni wọ́n fi ń pè é ní Àsàmú onítáyà. mo yan táyà láàyò láti lè sọ iṣẹ́ táyà títà di iṣẹ́ ìran tèmi. mo sì mú gbòòrò láti orí táyà kẹ̀kẹ́ di orí táyà ọkọ̀ fàájì àti ọkọ̀ èrò. mo ń ronú pé lọ́jọ́ iwájú yóò gbòòrò dé orí táyà alùpùpù àti ti ọkọ̀ eléjò. akínsẹ́rí ọ̀rọ̀ pò ń rìn. báwo ni ogun abẹ́lé ilẹ̀ Liberia yìí ṣe kan ọ̀gbìn rọ́bà ní Nàìjíríà? inú olóyè dùn pé akínlóye lórí ọ̀rọ̀ tí ń lọ débi pé ogun abẹ́lé ilẹ̀ Liberia ọkàn ọ̀gbìn rọ́bà ní Nàìjíríà. ó dáhùn pé gẹ́gẹ́ bí ogun gọ́ọ̀fù ti kan ìwakùsà epo ní Nàìjíríà bẹ́ẹ̀ náà ni ogun abẹ́lé Liberia kan ọ̀gbìn rọ́bà ní Nàìjíríà. ìpèníjà ni orílẹ̀-èdè mẹ́ta ní í ṣe ọ̀gbìn rọ́bà ní Áfíríkà. àwa mẹ́ta náà ni Zaire, Liberia àti Nàìjíríà. nísinsìnyí tí ogun abẹ́lé ti ṣe àkóbá àti ìkálọ́wọ́kò fún ọ̀gbìn rọ́bà. Liberia àlàfo kan sí ilẹ̀ yìí tí Zaire àti Nàìjíríà gbọ́dọ̀ dì mú kí iná Áfíríkà láàrin àwọn olùpèsè rọ́bà ní àgbáyé ọmọ bàjọ́ àjórẹ̀yìn. Akíndúpẹ́ fún ìlanilọ́yẹ̀ náà ó wá béèrè kí lẹ̀ ń ṣe láti kojú ìpèníjà náà. olóyè ajé ní àwùjáfara o nísinsìnyí éèkà ilẹ̀ tí mo fi gbin rọ́bà tí a sì ti ń kọ rọ́bà níbẹ̀ jẹ́ 150 ṣùgbọ́n nítorí ìpèníjà yìí mo ti ṣètò láti tún gbin 100 éèkà ilẹ̀ láàrin ìsinsìnyí sí ọdún méjì tí ń bọ̀. iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. ńgbà tí ọ̀gá iṣẹ́ bá mú ọ yípo yóò fi àwọn rọ́bà wẹ́wẹ́ ta ẹsẹ̀ gbìn hàn ọ́. akínfi ìmọrírì hàn ó ní mo gbé òṣùbà fún ọ olóyè. láàrin irúfẹ́ ìdàgbàsókè ọ̀gbìn rọ́bà bẹ́ẹ̀ ń lo tún gbé owó sílẹ̀ fún ìmúgbòòrò ilé ẹ̀kọ́ Fámákinwá. ọkùnrin ni ọ́
mo tún sọ fún mi pé ètò ti wà ní sẹpẹ́ láti nasẹ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ náà dé orí sẹ́kọ́ndìrì abala kínní ọlọ́dún mẹ́ta. Inú olóyè Ajédùn fún ìmọ̀rírì yìí ó sì fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ dáhùn wípé èmi náà kọ́, ọlọ́run ọba ni, rírò ní tènìyàn, ṣíṣe ní tọlọ́run, lọ́wọ́ Elédùmarè ní agbára wà. Bó ti wù kí ẹ̀dá ó gbìyànjú tó, bí Olódùmarè ò bá fàṣẹ sí i òun náà kò lè ṣeé ṣe. Bí àpẹẹrẹ, ǹjọ́ mọ̀ wípé mo ti ń fẹ́ mo sún rí. Akínwòye pé ọ̀rọ̀ ìfẹ́ láàrin ọkùnrin àti obìnrin kì í ṣe ohun tí àlejò kan lè máa yanu gbàù sọ̀rọ̀ nípa rẹ̀. Ọgbọ̀n rí ó ní rárá ń ọmọ olóye ni èmi àti mo sún ti ń fẹ́ ara wa ńgbà tá a wà ní kékeré, àtilẹ̀ ti ń fojú sọ́nà fún ìgbéyàwó. Ńgbà tí ọlọ́run ọba sọ wípé kò sí ọ̀nà níbẹ̀ atúká, ṣùgbọ́n a ò bára wa ṣọ̀tá. Kì í ṣe lọ́dọ̀ wa ni àìṣeéṣe rẹ̀ ti wá o. Ọ̀rọ̀ ìdílé ni akínní ọ̀rọ̀ ìdílé sì kan pa nínú àṣà ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Bí ọ̀rọ̀ yíyan aya àti ọkọ bá máa wáyé, lọ́wọ́ ìdílé ni àṣẹ wà láyé ìjọ́un, ṣùgbọ́n ominú ń kọ mí wípé àṣà yìí ti ń mẹ́hẹ̀ lóde òní. Bóyá ohun tó yẹ ní ṣíṣe ni pé àwọn àṣà tó bá ṣàǹfààní ká gbà wọn mú, kìkì àwọn àṣà tó bá lè panilára láyé òde òní òun nìkan ló yẹ ká sátì. Olóyè Ajé lòun fara mọ́ ìrònú Akin tó sọ pé òun wòye pé ènìyàn tó jáfáfá ni mo sún, àti pé ilé ẹ̀kọ́ náà gbayì láwùjọ nítorí pé mo sún ń bójú tó dáradára. Olóyè dáhùn pé ènìyàn Sàràkí ni mo sún, mo ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀, ó ní ọgbọ́n àti làákàyè, ó sì mọ ẹ̀tọ́. Bó ti ń wé èyí lẹ́nu mo sún dé. Akin sì dìde wípé òun ó máa bá ọ̀gá oko rọ́bà lọ láti rin oko náà wò. Báyìí ńlá parí orí kẹfà ìwé náà, Amọniseni pẹ̀lú ògo Ọlọ́run. Orí keje náà láti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀, ìyá lónígbèjà ọmọ, ìyá lónígbèjà ọmọ. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kó tó di pé kó ń bẹ̀. Ẹ láìkì, ẹ follow page mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Bákan náà òun náà ni àwọn channel Àkàndá tó tún kù lórí YouTube, Awíkonko TV, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí. Ìkórìtà kò yé mi, Òwe Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, àwọn ìtàn tó yí padà tó dòwe. Òwe Yorùbá TV, Oríkì Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn oríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan àti oríkì ìlú àtàwọn oríkì orílẹ̀. Ẹ bá a pàdé níbẹ̀. Òwe Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yí padà tó dòwe. Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o, báyìí gàrí o.